àwọn àgbà ìjòyè kan pè mí tí mo rò pé normal bí wọ́n ṣe máa ń pè láti Ọ̀yọ́ tó máa ń gbé àwọn èèyàn ṣépè ni mo rò pé ó fẹ́ bọ́ sí lákòókò náà ṣùgbọ́n mo rí wípé ọ̀tọ̀ lèrò tèmi ṣùgbọ́n n tí mo bá ní ọjọ́ yẹn ó yàtọ̀ pátápátá ọ̀yí tẹ́ máa ti rí pé ọ̀rọ̀ àwọn alálẹ̀ ṣòro gan. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. àwọn àgbà ìjòyè kan pè mí tí mo rò pé normal bí wọ́n ṣe máa ń pè láti Ọ̀yọ́ tó máa ń gbé àwọn èèyàn ṣépè ni mo rò pé ó fẹ́ bọ́ sí lákòókò náà ṣùgbọ́n mo rí wípé ọ̀tọ̀ lèrò tèmi ṣùgbọ́n n tí mo bá ní ọjọ́ yẹn ó yàtọ̀ pátápátá ibi tẹ́ máa ti rí pé ọ̀rọ̀ àwọn alálẹ̀ ṣòro gan èèyàn kì í gbèjà èèwọ̀ ni máa ń gbèjà rẹ̀. Ìṣàkóso ààfin Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ní ojú ìlànà, kò sí ní ojú ètò ilẹ̀ Yorùbá, kò sí ní ìlànà ọmọ aládé. Orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ pàápàá ò stable lásìkò táwa yìí, ó mì. Mo gbọ́ àwọn ìròyìn kan nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń jẹ́ kó yé gbogbo ayé pé àwọn ìwé ẹ̀sùn kan ti wà níwájú àwọn táwọn dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí. Nǹkan kan ló so kábíyèsí ọba Abímbọ́lá Ọ̀wádé papọ̀ mọ́ gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé papọ̀ nígbà kan tí wọ́n fi jó àti ìlù àti fọn tó fi pàdé ara wọn, tó fi ìwé àṣẹ ìwé ẹ̀rí pé gbà àfi ọjọba lé lọ́wọ́ nínú ọ́fíìsì gómìnà ńbẹ̀ náà ni o, kì í ṣe láàfin Ọ̀yọ́ o, ní ti olórí tó fi àwọn baálẹ̀ jẹ gbàgọ̀jẹ̀ mi ò gbàgọ̀jẹ̀ òun ló máa ń jẹ́ kán fẹ́ pè dání ẹrú. Àwọn bàbá tí wọ́n fi joyè yẹn èmi mọ̀ pé ó kéré jù àwọn díẹ̀ kan aṣáàmọ̀ àṣà àti ṣe nu wọn. So kò yẹ kò tọ̀nà
irú òye bẹ́ẹ̀ lábẹ́ òfin kò fìdí múlẹ̀. Iṣẹ́ olórí ni kó tọ́jú ọkọ ẹ̀, iṣẹ́ olórí ni kó mójútó ọ̀rọ̀ àwọn obìnrin ìlú tó bá kó lọ bá. Kò sí tó kan olórí ọba pẹ̀lú pé à ń fìyàn joyè. Ẹ má jà parọ́ fún wa. Níta bá fi rọ́ọ̀bù òtítọ́ lójúlé ní àwọn ọmọ tá bá bí lọ́la tán bá rírú nǹkan bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ pé kò tọ̀nà. Orúkọ mi ò yí padà, Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoróyè Òyí tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá. Lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Ẹkúlé bàbá, ẹkúlé. Bàbá, ibi táwọn ti mú ọ̀rọ̀ ní sáà yìí, òun náà ni ó tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́, Aláàfin Àtìbà. Ibi tí olórí láàfin kábíyèsí ọba Abdulhakeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀tù àkọ́kọ́ tẹ́ pé àwọn kábíyèsí ọ̀dẹ́gbà olórí wọn ló fi àwọn baálẹ̀ ìjẹ́ láìpẹ́ ìjẹ́ àbáyọ ní ìdọ̀bálẹ̀ fún olórí náà ń fi ilẹ̀kẹ̀ oyè wọn fi ní wọn lọ́wọ́. Ọ̀rẹ́ tí wọ́n dá ọwọ́ sílẹ̀ ní ìgboro ayé wọn ní kámárì ní pọ̀ lórí pẹ̀lú ilé ìròsẹ̀lẹ̀ rí kí obìnrin kó máa wá fi oyè jẹ nílẹ̀ Yorùbá. Ilé dàbí ẹni pé àtàtẹ̀gẹ̀rẹ̀ láti tàbùkù sí àṣà, ìṣe àti ìṣẹ̀dá ìran ọmọ kóòtù ojíire. Gẹ́gẹ́ bí ààrẹ gbèsòkò ìgbà lágbàáyé, ojú ò lẹ́fi wò ìyàwó ló kọ́ sí kílẹ̀ rí sí. Olótùú ẹ ṣe rí wọ́n sọ ọ̀rọ̀ kan kọjá nínú ìkànnà àwọn ètò tá a ṣe pé ọmọ tí ò bá lọ sí kingagati tẹ̀wá ní kó sọ̀rọ̀ nursery, ọmọ tí ò lọ nursery tẹ̀wá ní kó sọ̀rọ̀ primary, ọmọ tí ò lọ primary tẹ̀wá ní kó sọ̀rọ̀ secondary school, ọmọ tí ò wá lọ secondary school tẹ̀wá ní kó sọ̀rọ̀ polytechnic, ọmọ tí ò lọ polytechnic tẹ̀wá ní kó wá sọ̀rọ̀ university. Ẹ mọ̀ pé kátàkátà ló wọ́n máa sọ. Nílẹ̀ Yorùbá èèwọ̀ ni bó ti wù kí ọlá ọba kan tó. Nílẹ̀ Yorùbá kò tọ̀nà, Olótùú, kò tọ̀nà rárá. Ká wá yọwọ́ ilẹ̀ Yorùbá kúrò, ẹja bọ́ sínú ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó dàbí kán fẹ́ fi hàn joyè mọ́ṣáláṣí ká wá ní kóbìnrin wá wé láwà nílé lórí. Ó dàbí kán fẹ́ ọ̀dẹ́ ènìyàn ní church ká wá ní pé kóbìnrin wá tàmì òró ní lórí. Ẹ rí pé bí ìbàtà fi ojú ọlá àwọn èèyàn yẹn gbolẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ oyè gẹ́gẹ́ bí baálé ilé àfojú ọlá àwọn gbolẹ̀ ni. Ìyẹn túmọ̀ sí pé olórí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀tù ìyẹn túmọ̀ sí wípé ìyàwó wọn lè pàṣẹ, ìyẹn olórí Aláàfin Ọ̀yọ́ lè wá pàṣẹ sí pé kán lọ rọ baálẹ̀ lóyè tó túmọ̀ sí yẹn. Torí pé ẹni tó láṣẹ láti lè fìyàn joyè ó láṣẹ láti rọ̀yàn lóyè. So gbogbo àwọn nǹkan yìí ni a gbọ́dọ̀ mọ̀ wípé èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Ṣé wá rí ọbabìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n fi ń ṣe àpèjúwe, wọn sọ wípé ayaba o. Ọbabìnrin Gẹ̀ẹ́sì kì í ṣe ayaba, ọba ní tààràtà. Níwọ̀n ìgbà tó ti jẹ́ ọba, ó lẹ́tọ̀ọ́ láti fi èèyàn joyè torí pé a ti gbé agbára yẹn wọ̀ láti ṣe bẹ́ẹ̀. Then ìkejì ni wípé ìyá wa Tèlù tí wọ́n jẹ́ Olúwo tí wọ́n dẹ̀ tún jẹ oyè Ọ̀ọ̀ni gẹ́gẹ́ bí obìnrin. Àwọn yẹn ti kúrò ní wọn ṣe ayaba, wọn kì í ṣe ìjòyè, wọn kì í ṣe ọmọọba, ọba ni wọ́n, àṣẹ ọba ti wà nínú wọn. Wọ́n láṣẹ ní ìlànà ẹ̀sìn àbáláyé láti fi èèyàn joyè, wọ́n sì láṣẹ láti rọ̀yàn lóyè. Àwọn òbí kan wá wà tí wọn ò ní dáṣẹ pa láì ṣe wípé àṣẹ ọkùnrin wà ń bẹ. Irú tó ṣẹlẹ̀ láàfin Ọ̀yọ́ yẹn, tá bá ń sọ̀rọ̀ ńgbà míì ṣe rí purọ́ níyì ẹ̀tẹ́ ló máa padà mú wá. Ìyẹn túmọ̀ sí pé
ìṣàkóso ààfin Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ní ojú ìlànà, kò sí ní ojú ètò ilẹ̀ Yorùbá, kò sí ní ìlànà ọmọ aládé. Àwọn tí à ń sọ pé míà tí wọ́n jẹ́ ọba oníláwàní, ẹjọ́ ó ti di mélòó nínú àwọn ìyàwó àwọn ọba wọ̀nyí lẹ ti rí ń tarí dèpòdépò tá a máa sọ wípé wọ́n fẹ́ fi hàn joyè o, àwọn ni wọ́n ń wé láwàní lé lórí. Tí èèyàn ò bá kẹ́kọ̀ọ́ nǹkan kò lè yé. Àwọn Ọ̀yọ́mèsì tí mò ń sọ bí eré mò ń sọ bí àwàdà pé àwọn òpó tó di ìlú Ọ̀yọ́ mú lásìkò yìí wọn ò sí lọ́yọ̀ọ́, torí pé onílùú kò ní jẹ́ kó tú. Now abánigbé ó kàn máa bá ní ṣèlú ni, kò sí ìtókun abánigbé bóyá ìlú máa tú àbí kò ní tú. Tí ìlú bá tú, abánigbé lè fìlúlẹ̀ kó máa lọ́ntì ẹ̀. Ẹ̀yin tẹ́ nílùú, ọwọ́ yín ló máa padà kù sí. Ẹ̀yin tẹnilé, ẹ̀yin lẹ máa wá kù ń bẹ̀. Now mo dẹ̀ yẹ kí mo rò pé àwọn tó ń ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ló mọ́ ìtẹ́ ààfin Ọ̀yọ́, ó yẹ kó tó ohun tí kábíyèsí bàbá wa Akeem Ọ̀wádé Aláàfin Ọ̀yọ́ ti sìn, ó tó ohun tó yẹ kó kàn wọlé àpérò lé lórí, kàn lọ ṣe mẹ̀dọ̀. Nítorí pé tá a bá fẹ́ wò ó, orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ pàápàá ò stable lásìkò tá a wà yìí, ó mì. Mo gbọ́ àwọn ìròyìn kan nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń jẹ́ kó yé gbogbo ayé pé àwọn ìwé ẹ̀sùn kan ti wà níwájú àwọn táwọn dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí, tí ó fi hàn wípé irọ́ tó bá bò ó máa padà tú. Nǹkan kan ló so kábíyèsí ọba Abímbọ́lá Ọ̀wádé papọ̀ mọ́ gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé papọ̀ nígbà kan, tí wọ́n fi jó àti ìlù àti fọn tó fi pàdé ara wọn, tó fi ìwé àṣẹ ìwé ẹ̀rí pé gbà àfi ọjọba lé lọ́wọ́ nínú dáàdì sẹ́mu ilé ìgbìmọ̀ aṣòfin yẹn náà ni o, nínú ọ́fíìsì gómìnà ńbẹ̀ náà ni o, kì í ṣe láàfin Ọ̀yọ́ o, kì í ṣe pé gbogbo ìlú Ọ̀yọ́ péjọ lákòókò náà o. Wọ́n kàn fi ìwé àṣẹ lé lọ́wọ́, ó sì gba ìlú Ọ̀yọ́ lọ, ó farahàn gẹ́gẹ́ bí Aláàfin ìlú Ọ̀yọ́. Wíwọ̀ Ọ̀yọ́ kẹ̀rẹ́ kì í ṣe orí ìtẹ́ àwọn baba ńlá wọn ni wọ́n lọ jókòó lé o, wọ́n farahàn ìlú, wọ́n sì gba ilé wọn lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣàkóso ètò ọba gẹ́gẹ́ bí Aláàfin. Now nǹkan kan náà ló máa tún wá gbẹ̀yìn yọ, ibi tẹ́ máa ti rí pé ọ̀rọ̀ àwọn alálẹ̀ ṣòro gan. Èèyàn kì í gbèjà èèwọ̀ ni máa ń gbèjà rẹ̀. Èèwọ̀ yẹn ló bẹ̀rẹ̀ sí ní jẹyọ lásìkò tá a wà yìí, tí kò bá ń ṣe pé èèwọ̀ yẹn ń jẹyọ lásìkò tá a wà yìí ni irú rúkèrúdò rògbòdìyàn tó ń ṣẹyọ lásìkò yìí àti àwọn àṣìṣe tó ń wáyé yìí, Olódùmarè fẹ́ mọ̀ọ́mọ̀ máa fìdí àwọn nǹkan kan múlẹ̀ pé ìlànà tí wọ́n fi jẹ Aláàfin Ọ̀yọ́ tó wà ńbẹ̀ yìí kì í ṣe ìlànà tó bá òfin àti ìlànà fífọbajẹ ńlẹ̀ Yorùbá mọ́. Kábíyèsí wa padà sáàfin báyìí, wọ́n ti kọ́ ilé Oòduà sáàfin. Olótùú. no ààfin gangan, ààfin Ọ̀yọ́ gangan báyà ti wà. Olótùú ṣe rí ẹ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́. Tẹ bá rántí ètò tá a ṣe, mo sọ fún pé àwọn àgbà àjòyè kan pè mí tí mo rò pé nọ́mbà bí wọ́n ṣe máa ń pè láti Ọ̀yọ́ tó máa ń gbé àwọn èèyàn ṣépè ni mo rò pé ó fẹ́ bọ́ sí lákòókò náà. Ṣùgbọ́n mo rí wípé ọ̀tọ̀ lè ro tèmi, ṣùgbọ́n n tí mo bá ní ọjọ́ yẹn ó yàtọ̀ pátápátá, nítorí wípé àwọn àgbààgbà yẹn wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n pè mí, wọ́n sì ṣàdúà lọ́pọ̀lọpọ̀.
àwọn nǹkan kan tí ò yé àwa nípa ọ̀rọ̀ ìṣàkóso ìjọba Aláàfin Ọ̀yọ́ wọ́n láyé wa nígbà tí wọ́n sì láyé wa rèé ń táwa náà ò mọ̀ wọ́n jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kó yé wa lẹ́kùnrẹ́rẹ́. Ara àwọn nǹkan tí wọ́n sọ níjọ́ náà ni wípé ààrẹ ìṣọ̀kan Yorùbá làwọn fẹ́ bá sọ̀rọ̀ mi ní láǹfààní àti dárúkọ olóyè yẹn nítorí pé wọ́n sọ fún mi pé àwọn pẹ̀lú àwọn wà ń bẹ̀ nígbà tí bàbá wa Adéyẹmí kẹta ìyẹn kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ń jẹ ìyẹn túbọ̀ sí pé àgbà àjòyè ni wọ́n láàfin. Wọ́n ní ṣùgbọ́n ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí wọ́n sọ pé ọba wọ́n ní bàbá wa tó wà ń bẹ̀ ń sìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn ti ń bá wọn sọ ṣùgbọ́n àwọn onímọ̀ràn ti pọ̀ jù onírúurú ìmọ̀ràn ló ń ti ẹnu àwọn èèyàn wá àwọn dẹ̀ rí pé orí ìmọ̀ràn yẹn ni bàbá ń ṣiṣẹ́ lé lórí jù. Now wọ́n wá ní ààfin níbí ló yẹ kán ti máa pàṣẹ Ọ̀yọ́ ṣùgbọ́n ìyàlẹ́nu tó wà ń bẹ̀ ni pé ilé wọn ni wọ́n ti ń pàṣẹ ìlú Ọ̀yọ́. kábíyèsí wà láàfin báyìí. So mo wá rò pé lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ yìí ni bóyá àwọn àgbààgbà yẹn tún ìpàdé míì ṣe pẹ̀lú wọn mo rò pé torí yẹn wọ́n ṣe padà sí ààfin àbáláyé torí pé pípadà sáàfin wọn náà sì kò tí pọ́sẹ̀ mẹ́ta tàbá wò kò ì pé ọ̀sẹ̀ mẹ́ta ní ìtọ́jẹ̀ tíjọba á sì kì í ṣọ̀rọ̀ oṣù mẹ́rin mọ́ ó ti lọ sí bí oṣù mẹ́fà sí méje náà. ẹ jẹ́ kí ó tẹ̀síwájú sá mo rò pé àwọn ọba tí wọ́n bá jẹ bóyá oníkálukú ní ẹ̀tọ́ àti kó ààfin ìgbàlódé tó bá wùn ṣé dandan ni kí wọ́n wà ní ààfin ìgbàlódé ni ààfin àbáláyé tàbí kókó ààfin títí wọn tó jẹ́ ti ìgbàlódé. ẹ ṣe olóòtú ṣe rí ààfin àbáláyé ibẹ̀ ni wọ́n pilẹ̀ ṣe tí wọ́n ń pè ní ọba lé lórí ibẹ̀ ni àṣẹ tó gbé ọba dúró gbé wà ibẹ̀ ni àwọn alálẹ̀ àwọn irúnmọlẹ̀ tí àwọn ẹ̀mí àìrí tí wọ́n ń ṣe àkóso ìlú ibẹ̀ ni wọ́n fìdí tì sí. So tọ́ba bá tiẹ̀ máa kọ́ ààfin ìgbàlódé inú orí ilẹ̀ ibi tí àwọn baba ńlá wọn pilẹ̀ tán tulẹ̀ sí ibẹ̀ náà máa ń kọ́ ààfin ìgbàlódé míì sí. ẹ jẹ́ kí n ṣe àpèjúwe bíi mẹ́ta. Nígbà tí bàbá wa ọba Rilwan Arẹ̀mú Òṣọ́lánlé olówó Èkó tí wọ́n jọba kábíyèsí nígbà tí wọ́n jọba ààfin àbáláyé tí bàbá wa ọba Adéyínká Oyèkàn káwọrẹ máa jẹ́mọ̀ rẹ̀ tí gbogbo àwọn ọba Èkó ti ń pàṣẹ kábíyèsí ọba Rilwan Arẹ̀mú Òṣọ́lánlé wọ́n tún ààfin míì kọ́ orí dáàdì sí mi lẹ́ni inú dùn gọ̀rọ̀ ẹ̀ náà kọ sí tí àwọn ìṣẹ̀ṣe kan bá dé wọn ò ní pàṣẹ láti inú ààfin ìgbàlódé yẹn. Ẹ wo ẹ̀yọ̀ tí wọ́n ṣe gbẹ̀yìn yìí nígbà tí bàbá fẹ́ bẹ́ẹ̀ tán fẹ́ dájọ́ bọ́n ṣe fẹ́ mú ọjọ́ nígbà tán dáfá tán àwọn ètò tó máa ṣe ẹ rí i pé ibi tán jókòó sí yẹn yàtọ̀ pátápátá ààyè yẹn ni àṣẹ ìdúngọ̀ràn wà nígbà tán dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí fi àwọn olóyè onífìlà funfun tó jẹ ìjẹ ibẹ̀ ni wọ́n ti pàṣẹ pé kán lọ létè fún wọn ìyẹn ti kúrò ní pé wọ́n dáṣe wọ́n dáṣe mọ́ wọ́n gbàṣẹ wọ́n ti fàṣẹ yẹn lé àwọn onílẹ̀ lọ́wọ́ náà ẹja tó wá sún kúrò mbẹ kábíyèsí ọba Jàfó authority aṣáde ọba Adésínà Sulaiman ọmọ afẹjayẹja oníbẹ̀ẹ̀kùn kábíyèsí ibi tí wọ́n kọ́ ààfin sínsìn ààfin ìgbàlódé ni ṣùgbọ́n àwọn ìṣeṣòro kan wà tó bá fẹ́ ṣe wọ́n máa padà sí ojú alálẹ̀ tó jẹ́ ààfin ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti lè ṣe àwọn ètò tó bá kàn kì í ṣe inú ààfin ìgbàlódé yẹn mọ́ fún ayẹyẹ
wọ́n á padà sí ààfin ìgbàlódé tó bá ti di pé tìrú wá ògiri wá. náà tá a bá wá kúrò bẹ́ẹ̀ ká wá bọ́ sí Ìkòdú. tí a bá wo ààfin Ìkòdú, ààfin ìgbàlódé wà ń bẹ̀ tí ò ti ju bí ọdún 5 tí wọ́n ṣí lọ, ṣùgbọ́n ibi tí ó jẹ́ ojú àwọn alálẹ̀ yẹn ṣì wà ń bẹ̀. gbogbo ohun tó bá rọ̀ mọ́ ìṣẹ̀ṣe ìlú Ìkòdú tó bá máa dájọ́, kábíyèsí ò ní jókòó sínú ààfin ìgbàlódé yẹn, ojúbọ yẹn náà máa wà, tó máa ti mọ́jọ́, tó bá máa palẹ̀ ẹrù mọ́ ibẹ̀ náà ni. now ká tún wá kú òun bẹ̀, ẹ rí pé gbogbo ètò wọ́n fẹ́ yan Àwùjalẹ̀, wọn ò yan Àwùjalẹ̀, gbogbo ẹ̀ pátápátá inú ààfin Ìjẹ̀bú Òde tó jẹ́ orírun yẹn, ibẹ̀ ni wọ́n ti ń take gbogbo decision. nígbà tí ìjọba dá sí lẹ́nu ọjọ́ mẹ́ta ìtọ́nà ti inú ààfin yẹn, wọ́n ti palace, wọ́n ti palace, ẹ rí pé tí Ìjẹ̀bú ń dúró lé lórí ni pé kan ṣí palace, torí pé ibẹ̀ làwọn ti lè take decision. any decision outside ibẹ̀ yẹn bí ìgbà tó ń dá ṣe tiwọn ni. now tá a bá wá wo ààfin tó jẹ́ ààfin Odùduwà, kò sí tí bàbá wa àrólé Odùduwà tó máa ṣe lénìí bínú ààfin yẹn ṣe tóbi tó, gbogbo alámọ̀ pé ààfin ìgbàlódé wà ńbẹ̀, ṣùgbọ́n kò sí tí wọ́n fẹ́ ṣe, yálà wọ́n bímọ wọ́n fẹ́ dá àkọsẹ̀jáyé ọmọ yẹn, ó diwájú ààfin àkọ́kọ́ ibi tí àwọn ṣètò ìsìnkú àwọn ọba láéláé kan sí tílé Mọ̀rẹ̀mí wà yẹn. so ìyẹn túmọ̀ sí pé wọ́n padà sí ojú àṣẹ. tó bá fẹ́ wá ṣe àwọn ọdún kan, gbogbo bí ojúbọ tó kàn, ibẹ̀ ni ibi tí ìjókòó yẹn bá gbà, ibẹ̀ náà máa gbà lọ. Temple Ọbàtálá náà máa ti ń take decision tí Ọ̀ṣọ́ọ̀ṣì bá fẹ́ jáde. now ká wá sọ pé ókè o, torí pé wọ́n ní àgbàlá ààfin tó tóbi tó jẹ́ ààfin ìgbàlódé kan wá nítorí pé àwọn ti níyẹn, àwọn ò ní lọ síbi tí àwọn bàbá ńlá wọn tí wọ́n ti ń pàṣẹ. so decision tó bá take nínú ààfin ìgbàlódé yẹn, decision tara wọn ni, torí pé wọn ò pe àwọn ò nílẹ̀ síbẹ̀. now ká wá ibi tí abábá gùnkè, ibẹ̀ náà là á bá sọ̀kalẹ̀. ní ti olórí tó fi àwọn baálẹ̀ jẹ, wọ́n gbàgọ̀jẹ̀ mi ò gbàgọ̀jẹ̀, òun ló máa ń jẹ́ kán fẹ́ pè dání ẹrú. àwọn bàbá tí wọ́n fi joyè yẹn, èmi mọ̀ pé ó kéré jù àwọn díẹ̀ kan aṣáàmù àṣà àti ṣe nu wọn. so kò yẹ kò tọ̀nà irú òye bẹ́ẹ̀ lábẹ́ òfin kò fìdí múlẹ̀. ṣé mọ̀ pé kì í ṣe ọba ló ń sanwó oyè àwọn olóyè baálẹ̀, káńsù ní sanwó wọn, káńsù ló dẹ̀ ń sanwó oṣù ọba láti ọwọ́ ìjọba ìpínlẹ̀. ó yẹ kí ìjọba ìpínlẹ̀ ṣe àyẹ̀wò sí irú òye bẹ́ẹ̀ ń jíjẹ. gbogbo nǹkan ló nílànà constitutionally. kan wá sọ wípé òkè ẹ fẹ́ gbọ́pá àṣẹ lé ọba kan lọ́wọ́, tí kọmíṣánná fún ètò àti fi oyè jẹ ò bá lọ bẹ́ẹ̀, tí gómìnà ò bá lọ, gómìnà á rán kọmíṣánná fún ètò fífi oyè jẹ, wọ́n á rán wọn lọ bẹ́ẹ̀. oníkálukú ló níṣẹ́ tiẹ̀. iṣẹ́ olórí ni kó tọ́jú ọkọ ẹ̀, iṣẹ́ olórí ni kó mójútó ọ̀rọ̀ àwọn obìnrin ìlú tó bá kó lọ́ba. kò sí tó kan olórí ọba pẹ̀lú pé à ń fìyàn joyè. ẹ má jà parọ́ fún wa. olórí ò ní àṣẹ láti fi. kò sí lábẹ́ òfin ilẹ̀ Yorùbá, ìṣẹ̀ṣe àti àṣà ilẹ̀ Yorùbá ò faramọ́. torí tá a bá fi rọ́ọ̀bù òtítọ́ lójúlé ní àwọn ọmọ tá a bá bí lọ́la tó bá rírú nǹkan bẹ́ẹ̀, wọn ò ní mọ̀ pé kò tọ̀nà. olóyè tí wọ́n láti ẹnu ààrẹ àti ìdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan ìgbà lágbàáyé ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè yìí. ààrẹ ká tó máa lọ àwọn ọmọ tó fẹ́ pè é tẹ́lẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ àtẹ̀kọ́ orílẹ̀ tí ìfòǹtẹ̀lújọba àpapọ̀ orílẹ̀-èdè náà fún wa àti ọ́fíìsì tuntun tí a wà àìsàn lórí ẹ̀ tó bá yá. kò burú. nọ́mbà náà lè pè é sí ẹnì kàrẹ́ sí. nọ́mbà tó lè pè mí sí 081 46 66 02 88 081 46 66 02 88 ni nọ́mbà tí wọ́n lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí. ṣùgbọ́n ìkìlọ̀ rèé o, ẹnikẹ́ni tó bá fẹ́ pè àfi ọ̀rọ̀ àfààyè gba ọ̀rọ̀ àlùfàǹṣà kankan látọ̀dọ̀ ẹnikẹ́ni o, bó ṣe jẹ́ ní ọ̀rọ̀ ẹ ṣe.
mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dull am. Subscribe sharp sharp.